Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. ọ̀rọ̀ Lédìkí àti Omíyalé àti àwọn tó kù náà ló gbé mi wá. ẹ rí i pé láti October láti July 1st tí wọ́n ti kó wọn òun náà láti ń gbìyànjú tiraka sáré káàkiri kó tó di pa tiẹ̀ ní access láti rí wọn gan ó lé ní 30 days my dear brothers and sisters. òní ló pé ọjọ́ kọkànléláàádọ́ta 51 days táwọn èèyàn wa ti wà nílùú Àbújá ṣe mọ̀ wípé wọ́n wálé ní í ṣe wá láti ìgbà tí wọ́n ti lọ tí ìrètí pípẹ́ wá sọ̀kan wá do lójòjò kalẹ̀ yọ́ balẹ̀ ńlábalábá fi wọgbó ọlọ́run ní jẹ́ káwọn èèyàn wa ìhó wọgbó kí ni new development ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń pè mí ọ̀pọ̀ ní send text message sí mi ọ̀pọ̀ lórí WhatsApp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Mr. Àkàndá kí ló dé ẹ mọ nǹkan mọ̀ tútù kẹ àmọ̀ gbọ́n kankan lẹ́nu yín kẹ àmọ́ Yorùbá máa ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ bí ọ̀bá tí ìpọ́n kọ́dẹ̀ kì í ṣe é jẹ bákan náà ẹ̀yìn lọ̀rọ̀ bí ọ̀bá tí ìpọ́n kọ́dẹ̀ kì í ṣe é sí ẹni ọba lòun ó sì ẹ̀yìn dúdú yọkàn máa fọwọ́ gún sọsọ ní sọ̀kì eléyìí náà ni wípé gbogbo nǹkan ló ní àkókò bí ọ̀rọ̀ bá tí ì tó sọ èmi kàn sáà dédé wá sí orí kinní pé kí n sáà ṣètò lójoojúmọ́ náà kò rí bẹ́ẹ̀ o mo bá ní nǹkan tó wà important láti bún ẹ̀yin èèyàn mi gbọ́ láti ṣàlàyé fún ẹ̀yin èèyàn mi láti tẹ̀ ẹ̀yin èèyàn mi lólobó nípa rẹ̀ òun náà ni mo máa ń wá sóde sí. mo ti sọ díẹ̀ ọ̀rọ̀ sẹ́yìn kí n má sọ pé mo sọ púpọ̀ ọ̀rọ̀ sẹ́yìn because who am I tí n ó fi sọ pé mo sọ̀rọ̀ pọ̀ sẹ́yìn nípa ẹ̀gbọ́n mi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo wa náà la mọ̀ ibi tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wà mo láǹfààní àti sọ fún olùgbọ́ ń pé mo sọ̀rọ̀ kan bóyá bí ètò bíi mẹ́ta sẹ́yìn tí mo ní gbogbo nǹkan silent nípa olóyè Sunday Adéyẹmọ attention wa ó ti ṣí kúrò lórí olóyè Sunday Adéyẹmọ ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mo ní gbogbo àwọn tí wọ́n lọ sí Republic of Benin pé kálukú ò ní pẹ́ darí lọlé ṣé wọn ò tí ì darí lọlé mo ní gbogbo àwọn tó ní fámìlì ò ní pẹ́ padà sẹ́nu iṣẹ́ padà sí rí fámìlì wọn mo ní kálukú ò ní pẹ́ mọ́kàn kúrò lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí kí ló dé tọ́jẹ́ pé olóòótọ́ ìlú ló sì kàlú mo sòótọ́ ọ̀rọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ń gbìyànjú láti mọ against mi ó dàbí ẹni wípé àjọ operate ní level kan náà problem tèmi ni wípé I am a born philosopher mo mọ iwájú lèmi máa ń wò náà ló máa ń dìjà mi pẹ̀lú ọ̀pọ̀ èèyàn náà fi ń pariwo nípa October 1st tọ́lọ́ngbà tí mo sọ pé kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho má jáde o má protest o gbogbo àwọn tẹ́jọ́ ń pariwo wọ́n padà lẹ́yìn ẹ o wọn ò ní wá mọ́ o wọ́n ní àìrọ́ o wọ́n bomi tútù sí lọ́kàn ni wọ́n bomi tútù sí Yorùbá lọ́kàn ni kò fẹ́ jẹ́ kí Yorùbá ó jáde ni mo ní báralé ẹni bá lẹ́sẹ̀ sí lèèyàn lẹ́nu àwọn èèyàn tá a dojú kíní kọ yìí àwọn ìṣe ẹni tó bọ̀wọ̀ fún rule of law ntí ń bẹ lẹ́mìí wọn ni láti ṣàwátán ní kọ̀ọ̀kan òun náà lọ́dẹ̀ ń bẹ ntí Minister of Justice àtàtọ́ni General Malami ń tó sọ nìyẹn pé gbogbo nǹkan tó bá gbà làwọn ọ̀nà ntọ́ bá gbà làwọn ò fún gbogbo àwọn tá à ń pariwo Yorùbá nation àwọn tí wọ́n pariwo Biafra pé àwọn máa make sure pé àwọn ṣàwátán lẹ́yọ kọ̀ọ̀kan torí pé àwọn ò fẹ́ nǹkan kan tó máa domi àlàáfíà Nàìjíríà rú tàbí tó máa ba ìrẹ́pọ̀ Nàìjíríà jẹ́ wọ́n sọ tí àwọn èèyàn tí wọ́n ń dókòkò mọ́ wa wọn ò láǹfààní àti sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń pa wá sórí oko wa wọn ò gbìyànjú àti rí nǹkan kan ṣe sáwọn tí wọn ò jẹ́ ká lè dáko àwọn tó fẹ́ jẹ́ kébi ọ̀pá wá kó wọn ò dẹ̀ sọ nǹkan nípa tàwọn tó ń jèèyàn gbé wọ́n rí àwọn yẹn gẹ́gẹ́ bí business people pé wọ́n ń ṣètò wọ́n ń ṣe òwò wọn ni iye akẹ́kọ̀ọ́ tán bá lè jí gbé kí wọ́n jí gbé iye tán bá lè gbà lọ́wọ́ wọn kí wọ́n gbà lọ́wọ́ wọn sẹ́ẹ̀tún gbàgbé pé wọ́n ní ìjọba ti lọ rèé kó àwọn terrorist kan wá láti Niger àbí Libya Niger wọ́n lọ ràn wọ́n lọ́wọ́ láti kó wọn wá tàyàtọ̀mọ́ wá sórílẹ̀‐èdè Nàìjíríà wípé bóyá wọ́n ti jupájusẹ̀ sílẹ̀ pé bóyá wọn ò. wọ́n ti sọ wípé àwọn ò ṣe sùnmọ̀ mímọ́ that means ìjọba lè negotiate pẹ̀lú terrorist ṣùgbọ́n ìjọba ò lè sọ fún wa ìgbà tí Nàìjíríà yóò da wọ́n ń pariwo one nation ni wọ́n sọ ìgbà tí one nation
tó máa fẹ́fọ̀ gbogbo wa ṣùgbọ́n bó ṣe ń fẹ́fọ̀ àwọn ẹ̀yà kan kò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn. now kẹ́ lè mọ̀ wípé ìjọba àpapọ̀ mìíní ẹ̀ wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú bí tẹrú tọmọ ṣe fẹ́ jẹ àjẹyó àti àjẹsẹ́kù ntọ́wà lórí ẹ̀mí wọn ni wípé lágbájá against wa ẹ make sure pé ẹ mú pamọ́ tàmẹ̀dún against wa ẹ make sure pé ẹ mú pamọ́ bí wọ́n bá wá gbà mí gbọ́ tàbí tó wọ́ pé kí lọ́mọdé ń sọ jẹ́ kí n sáré sọ ìtàn àlọ́ kan fún ọ. Bẹ́ẹ̀ ni gbogbo ẹranko ni wọ́n pera wọn jọ àbí ẹkùn ń ló pe gbogbo àwọn ẹranko jọ wípé ẹ sáà mọ̀ wípé ajégunjẹ ẹran ni mí wọ́n ní bẹ́ẹ̀ ni a mọ̀ ní òkè mi ì fẹ́ wàhálà fún mi ì fẹ́ mọ dààmú yín kó tó di pé wọ́n pa yín jẹ. So ọ̀rẹ́ mi mò ń ṣàìsàn mo fẹ́ kẹ́yìn ẹranko kẹ́ mọ́ wá kí mi. now àwọn ẹranko wá bẹ̀rẹ̀ sí ní dájọ́ tí wọ́n lọ rèé kí ẹkùn ìkọ̀ọ̀kan wọn wọlé wọn ò jáde nígbà tó kàn jàpá dẹnu ọ̀nà ó wo ojú ẹsẹ̀ àwọn ẹranko tó wọlé ó wo ojú ẹsẹ̀ àwọn ẹranko tó jáde ó rí pé àti wọlé nìkan òun náà ni wọ́n rí kò sẹ́ni tó rí àti jáde wọn ní ìjàpá bá fà sẹ́yìn ló lóun ò rí kí aláìsàn kankan. bákan náà òwe yìí ń pa fún ìmí àkàndọ́ra Wíkóńkó àtàwọn tàjọ́ ń jà fún Yorùbá nation lórílẹ̀‐èdè Nàìjíríà mi ò sọ tàwọn tó wà lókè òkun àwọn tó wà lókè òkun wọ́n safe nítorí wípé kò sẹ́ni tó dá wọn mọ̀ níbi tí wọ́n wà ara wọn sápamọ́ wọn láǹfààní àti farapamọ́ síbikíbi tó bá wù wọ́n ṣùgbọ́n ẹ má gbàgbé ń pé orílẹ̀‐èdè Nàìjíríà kọ́ ni wọ́n ti mú Nnamdi Kanu wá sí Nàìjíríà. àtàtàtàtàtàtà ibi títí jìjì ayé kò lè dédédédédédé ìgbà nànànànà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lúlúlú yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. gbẹgbẹgbẹgbẹ ọlọ́run mi gàgàgàgàgàgà mo ti fọ́ gógógógó fọlọ́run lókè kékékékéké. ọ̀tẹ̀lẹ̀ tètè sórí àpáta tátátátátá ibi títí jìjì ayé kò lè dédédédédé. kúkú ṣe é gbé ọ̀rọ̀ rùn láti gbé fún gbogbo wa tẹ́nìkan ò bá ní fún ẹnìkan kan níràn. àkàndá pápápá nítorí àkókò ìfàní púpọ̀ ṣe lẹ́nu wá. mo ní sẹ́ gbàgbé Ọmọyẹlé Sowore nígbà tí wọ́n gbé e lọ sílé ẹjọ́ kí wọ́n tiẹ̀ tó gbé lọ sílé ẹjọ́ àwọn DSS ló lọ arrest ẹ̀ nípa kàǹyáká náà ni wọ́n gbé dèrò Àbújá wọ́n ṣẹjọ́ lọ sọ́tún wọ́n ṣẹjọ́ lọ sósì ibi tí wọ́n padà parí ẹ̀ sí láti bí ọdún 2-3 sẹ́yìn òun náà ni wípé kí Ọmọyẹlé Sowore wọ́n fún ní bẹ́ẹ̀lì condition bẹ́ẹ̀lì ẹ̀ ni wípé kò gbọ́dọ̀ kúò nílùú Àbújá láti ìgbà náà l'Ọmọyẹlé Sowore ti wà nílùú Àbújá. Ọmọyẹlé Sowore jẹ́ nìkan tí Ọlọ́run ṣàdá in what sense born activist ni àwọn tán bá ti jẹ́ born activist kò síbẹ̀ ṣe intimidate wọn tó ẹ kàn tó máa rú wọn lágbára síwájú àti síwájú sí ni lóòótọ́ l'Ọmọyẹlé Sowore ṣe ń gbìyànjú ṣùgbọ́n ẹ rí i pé wọ́n ti pa Ọmọyẹlé Sowore lẹ́nu mọ́ dé sáà kan. bákan náà ẹ wé Nnamdi Kanu láti ìgbà tí wọ́n ti mú Nnamdi Kanu ọ̀rọ̀ Biafra ò sinmi ṣùgbọ́n ọ̀rọ̀ lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ láti ìgbà tí wọ́n ti mú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀rọ̀ Yorùbá Nation ò sinmi ṣùgbọ́n ọ̀rọ̀ lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn náà wọ́n ti mú àwọn ẹlẹ́dìkẹ́ àti àwọn 11 tó tún kù tí wọ́n wà nílùú Àbújá ọ̀rọ̀ Yorùbá Nation ọlọ́lẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sì ní lọ́kàn láti sa anybody tó bá tún ṣẹ́kù lórílẹ̀‐èdè Nàìjíríà tó ń sọ̀rọ̀ nípa Yorùbá Nation tàbí Biafra tàbí tó ń gbìyànjú láti ya kúò
lára Nàìjíríà. ẹ já béèrè lọ́wọ́ ara wa wípé irú orílẹ̀-èdè wo lájọ wà. kí ló ṣe fún. kí wá ló ṣẹlẹ̀ sí Lédìké Omíyalé àtàwọn tó kù. ẹ rí i pé tẹ bá ń fi ọkàn bá wa bọ̀ tẹ́lẹ̀ ń fi ọkàn bá ìṣẹ̀lẹ̀ náà lọ bí ti ń lọ. ọpẹ́ ká tó rí àwọn èèyàn wa sójú nígbà tá a rí wọn sójú kọ̀ǹdíṣàn tí wọ́n wà kò tẹ́ wa lọ́rùn. ọ̀pọ̀ nínú wọn náà ni wọ́n ń ṣàìsàn bó tiẹ̀ jẹ́ wípé àjọ DSS wọ́n ti tọ́jú wọn. ìyẹn kọ́ ẹbí fẹ́ rí wọn ará fẹ́ rí wọn a ní kí wọ́n rìmáǹdì wọn sí kí lorúkọ ẹ̀ correctional center tá a mọ̀ sí prison. wọ́n kọ̀ wọn ò gbé wọn lọ síbẹ̀. ọgbà DSS náà ni wọ́n sì wà níbi táwọn èèyàn ti sọ wípé everyday òun náà làwọn èèyàn wọ̀nyí máa ń tọ́jú àwọn ni wọ́n máa ń na àwọn. ẹ rí wípé ibi tí wọ́n wà ilé ìdùnnú kọ́ ilé ìfọ̀kànbalẹ̀ kọ́ ẹni tó bá wà ní correctional center honestly ó fi òrí wọ́ ìhà kan torí pé kò sẹ́ńtì náà yàn ní correctional center. ó dẹ̀ ní ẹ̀tọ́ sóúnjẹ méjì sẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ó lè má jẹ nǹkan tó wù ọ́ bóyá tó bá jẹ̀wà iléepo fẹ́rẹ́fẹ́ tí ò láta tí ò níyọ̀ tọ́dẹ̀ sàn láàárọ̀ bó bá ní gàrí o lè fi ta lójú bó bá dọ̀sán wọ́n lè gbé gàrí wá o lè jẹ́ gàrí náà ní yọ̀ọ̀bá wá nírọ̀lẹ́ tàbí ráìsì tó jẹ́ pé ata tí yọ̀ wà ń bẹ̀ èèyàn lè fi fájá lóúnjẹ kọ́ lọ́wọ́ sànú wa. ṣùgbọ́n ìdẹ̀rùn wà ní correctional center possibility ń bẹ kó jẹ́ pé láwọn àkókò kan wọ́n mọ̀ sí sílẹ̀ bí ìgbà tí wọ́n bá ń sí adìẹ lẹ̀bọ́n sí mọ̀ sí wálé gbaná. àwọn èèyàn ni wọ́n sọ ọgbẹ́ni má sọ pé ọ lọ sẹ́wọ̀n wọn náà ẹ̀wọ̀n rìmáǹdì mi ẹ̀wọ̀n náà ní gbà ó jẹ́ pé ẹ̀wọ̀n náà wọ́n gbé mi lọ. wọ́n sì ń sílẹ̀ bí adìẹ inú àgò ní àkókò kan tójò ọ̀bá rọ̀ tójò bá rọ̀ inú ilé náà lẹ́wà látàárọ̀ dálẹ́ àyè gólógóló báyìí náà lẹ́tì mọ́ yọjú wò ta. so tó bá dẹ̀ tún di bíi àkókò kan lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n tún dá yín padà sínú àgò gẹ́gẹ́ bí adìẹ. ìyẹn sì bẹ́tà yàtọ̀ síbi tí wọ́n ti mọ̀ nàyàn ní ìgbàkígbà tó bá wù wọ́n. now àwọn èèyàn wá wà nílùú Àbújá agbẹjọ́rò wọn Mr. Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì ó gbìyànjú akọni níwájú adájọ́ ó ń lọ ó ń bọ̀ ó mòfin ó gbóná yanranyanran bọ́mọ ẹni bá dá ẹjẹ́ àwé kìsìpá àfìsáyà ó fáìlì bẹ́ẹ̀lì fún àwọn èèyàn wa ilé ẹjọ́ dẹ̀ grant wọn ní bẹ́ẹ̀lì níbi tí wọ́n ti ń ágíò fún bẹ́ẹ̀lì yẹn ẹ rí i pé agbẹjọ́rò àwọn DSS ó ní kí wọ́n gba àwọn mẹ́rin kan kí wọ́n gba àwọn mẹ́jọ kan kí wọ́n fi àwọn mẹ́rin sílẹ̀ sọ́dọ̀ àwọn for another 14 days wọ́n ti fẹ́ gbogbo wọn ti fẹ́ lo 14 days yọ̀ ń tán gan because August 4 ni wọ́n fún wọn ní bail now òní ni August 15 ìkankan nu ò tí ì jáde oríṣiríṣi àkókò láti jáde ń pé a ní ìdí ṣọtí lọ́kàn wa ń ta rò ní wípé àwọn mẹ́rin kan ṣọtí méjì ẹni tó ní ilé ní Àbújá tí dẹ̀ ṣiṣẹ́ ní Àbújá level 12 àwọn mẹ́jọ tó kù kò sí level kankan ẹni tó bá sà ti ń gbé ní Àbújá tó dẹ̀ ní valid address òun náà ni ó bá jẹ́ ṣọtí méjì ló máa dúró fún wọn. ìgbà tó yá tí ilé ẹjọ́ clarify ẹ̀ àtúnjáde padà wípé àwọn èèyàn ṣọtí méjì ni wọ́n nídìí level 12 máa wà láàrin wọn. a tún bẹ̀rẹ̀ sí ní sáré sókè sáré sódò wípé ká wá àwọn ṣọtí wọ̀nyí now asat àná ìjẹta àti ní ṣọtí mẹ́rẹ̀ẹ̀rìnlélógún méjì fún ẹnì kọ̀ọ̀kan àwọn méjèèjìlá kí ló kù ká gbà wọ́n jáde but before then òun náà ni àjọ DSS ni wọ́n ti fáìlì fún ilé ẹjọ́ pé kí wọ́n withdraw bẹ́ẹ̀lì tí wọ́n fún Lédìké àti àwọn mẹ́ta míì ìyẹn Lédìké àti Abidin Shitu Jamiu Oyetunji àti Bámidélé Sunday àwọn mẹ́rin tí àjọ DSS ní kí wọ́n sì filẹ̀ sí ọ̀dọ̀ àwọn nìyẹn pé àwọn sì ń ṣe àwọn ìwádìí kan lórí wọn. now nbùlà wá dé báyìí ilé ẹjọ́ ti grant
àjọ DSS láti ìhà ẹjọ́ wọn ní August 24 òun náà ni wọ́n fix pé wọ́n máa gbọ́ bóyá ilé ẹjọ́ máa gba béèlì kúrò lọ́wọ́ wọn padà àbí wọ́n á rìlẹ́sì wọn lélẹ̀ tó túmọ̀ sí wípé possibly àwọn mẹ́rin yẹn sì tún máa wà ní ọ̀dọ̀ àjọ DSS kó tó di pé àǹfààní àti gba béèlì wà fún wọn. now ẹ wá bẹ̀rẹ̀ wípé àwọn mẹ́jọ tó kù ńkọ́ kí ló dé tá a gba béèlì tiwọn ká dẹ̀ máa gbìyànjú àwọn tó kù bó tiẹ̀ jẹ́ wípé àwa ò yàn kan ní pọ̀sìn àyàn kan láàyò àwọn méjèèjìlá lọ́mọ ìyá wa àwọn méjèèjìlá Yorùbá ní ọmọ tó yé wa tómi lọ sàkàn sí tómi lọ sàbẹ̀lò sí tómi pé lágbèpá o. gẹ́gẹ́ bí àlàyé tí mi Àkàndá ń ṣe mo ní gbogbo nǹkan tó wà ní ìkápá ìjọba òun náà ni wọ́n fẹ́ sà láti pa wá lẹ́nu mọ́ náà lórí àwọn èèyàn wa wọ́n ti lo òfin fẹ́ fífọ́ wa lọ́nà wo lòfin fẹ́ gbà láti fífọ́ wa ò ní wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ àbí nǹkan tí wọ́n mú wọn fún kò fẹsẹ̀ rinlẹ̀ dandan lílé tó fààyè béèlì sílẹ̀ fún wa wọ́n ti wá lo òfin yẹn láti sọ wípé ok àyè béèlì wà nínú béèlì yẹn wọ́n ti wá ti agbára bọ̀ ọ́ láti fún wa ní condition tí ò ní fẹ́fọ́ wa like àwọn èèyàn wọ̀nyí majority wọn ìlú Ìbàdàn ni wọ́n ń gbé yàtọ̀ sí lédìké tó wá látòkè òkun àwọn tó kù Ìbàdàn Òṣogbo Èkó ni wọ́n ń gbé wọn ò sọ pé kí wọ́n wáṣọ ọtí wá láti Ìbàdàn láti ìlú tí wọ́n ń gbé wọ́n ní kí wọ́n wáṣọ ọtí nílùú Àbújá onírà àbí ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ nílùú Àbújá Ọlọ́run pèsè onídùúró méjì fún ẹnì kọ̀ọ̀kan wọ́n tó ti wá rí wípé bá a ṣe ń gá àwọn kìnìún lọ́wọ́ náà ni wọ́n ń bọ̀ ká bá a ṣe ń dí wọn lọ́nà òun náà ni wọ́n ń rú jáde bí èéfín kí wàá láṣẹ n tí wọ́n wá ń gbìyànjú àti ṣe nísìn tàbí tí wọ́n fẹ́ ṣe báyìí ó ní pé bail office high court bail office tó wà nílùú Àbújá wọ́n wá ní àwọn máa kọ lẹ́tà sẹ́mọ̀ wípé wọ́n ní àwọn fẹ́ ṣọtí tí ó jẹ́ level 12 òṣìṣẹ́ ìjọba level 12 wọ́n ní àwọn máa kọ lẹ́tà sí ilé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn láti confam ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ ṣe ṣọtí fáwọn èèyàn wọ̀nyí and again ṣé lóòótọ́ ni wọ́n ṣe láwọn ilé iṣẹ́ yìí náà ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa pé ṣé gbogbo ẹni tí wọ́n bá béèrè onídùúró fún òun náà ni ọ́fíìsì yìí máa ń kọ lẹ́tà sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí orí tiwa ni wọ́n fi bẹ̀rẹ̀ kí ni wọ́n fẹ́ gbà ńbẹ̀ kí ni wọ́n fẹ́ mú jáde ńbẹ̀ nǹkan fẹ́ mú jáde ńbẹ̀ náà ni wípé ọkàn wọn ò rìlẹ́ẹ̀sì àwọn èèyàn wa that is the bitter truth wọn ò fẹ́ fi wọ́n lẹ̀ ṣùgbọ́n wọ́n mọ ariwo tí aráyé lè pa wípé available offence náà oríṣiríṣi àwọn agbẹjọ́rò àwọn ọ̀jọ̀gbọ́n ti ń jáde wọ́n available náà kí ló dé tí wọ́n fún wọn ní bail kí ló dé tí wọ́n jẹ́ kán lọ sí court ẹ pàṣẹ kí wọ́n gbé wọn wá sí court ẹ fún wọn ní bail. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa ẹ jọ̀ọ́ ẹ subscribe hẹ́tẹ̀. Face TV was Swoby.